Aláròyé máa wí o. Àwọn agbébọn ya wọ ìpínlẹ̀ Ondo, wọ́n jí ẹnìkan gbé lọ, èèyàn 3 fara gbọta. Àwọn agbébọn kan ti ya wọ ìlú Àbò, èyí tó wà lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 25 oṣù kìíní ọdún 2026 yìí. Lásìkò ìkọlù náà ni wọ́n yìnbọn lu èèyàn 3, lẹ́yìn èyí ni wọ́n jí obìnrin kan gbé lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní nǹkan bíi aago 6 alẹ́ lágbègbè kan tí wọ́n ń pè ní Liberty Avenue, ìlú Àbò níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní John Òfúdúwà làwọn agbébọn ọ̀hún tí wọ́n tó 6 kọ́kọ́ dènà dè lásìkò tó lọ sí ilé rẹ̀ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tí nọ́mbà rẹ̀ jẹ́ GWA 674 CM. Ṣe làwọn jàǹdùkú yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn lé ọkọ̀ tí ọkùnrin yìí wà nínú rẹ̀. Lẹ́yìn tí wọ́n rò wípé ó ti kú ni wọ́n tó kúrò lọ́dọ̀ rẹ̀ láti tẹ̀síwájú nínú iṣẹ́ ibi tí wọ́n ń ṣe nílùú ọ̀hún. Bí wọ́n ṣe ń kúrò níbẹ̀, ilé obìnrin kan táwọn èèyàn mọ̀ sí Ọládẹ̀yìndé Tómilọ́lá ni wọ́n gbà lọ. Ohun tá a gbọ́ ni wípé òde kan ni abilékọ yìí ti ń bọ̀ kí wọ́n tó kó nípa àpamọ́ra níwájú ilé rẹ̀ tí wọ́n sì jí gbé lọ. Ará àdúgbò kan tí kò mọ irú ẹni táwọn agbébọn ọ̀hún jẹ́, ìyẹn Ọlọ́runfẹ́mi Victoria àti ọmọ rẹ̀ obìnrin kan tí kò tí ì ju ẹni ọdún 11 péré lọ ni wọ́n tún fara gbọta níbi tí wọ́n ti ń gbìyànjú láti ran abilékọ Lásẹ̀yìndé lọ́wọ́ nígbà tí wọ́n gba ariwo rẹ̀ lójijì. Wọ́n ní orí ni ìbọn bá ẹnìkan nígbà tí wọ́n yìnbọn fún ẹnìkejì ní ikùn. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀ ní ẹsẹ̀ kan àyè, ẹsẹ̀ kan ọ̀run làwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n yìnbọn lù ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ìwòsàn tí wọ́n gbé wọn lọ fún ìtọ́jú. Ohun tó bí àwọn èèyàn ìlú ọ̀hún nínú rèé tí wọ́n fi jáde láti fẹ̀hónú hàn láàárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kìíní ọdún yìí. Ṣe ni wọ́n dí ọ̀nà márosẹ̀ ńlá ọ̀hún pa pátápátá lásìkò ìfẹ̀hónúhàn náà, léyìí tí kò fún àwọn arìnrìn-àjò láǹfààní láti lè tẹ̀síwájú lọ síbi tí wọ́n ń lọ bọ̀rọ̀. Àwọn olùfẹ̀hónúhàn náà ní kò sẹ́ni tó lè sun àsùnwọ̀ra mọ́ láàrin ìlú nítorí itú táwọn ajínigbé ń fi àwọn pa. Wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò ìlú Àbò àti agbègbè rẹ̀ ń fẹ́ àmójútó gidigidi pẹ̀lú bó ṣe jẹ́ wípé gbogbo ìgbà ló kù táwọn agbébọn náà wọ ìlú ọ̀hún láti ṣọṣẹ́. Àwọn èèyàn ní ìpinnu àwọn ni láti máa fẹ̀hónú hàn lójoojúmọ́ títí tíjọba yóò fi wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ààbò dúkìá àti ẹ̀mí wọn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ ní CP Adébọ̀wálé Lawal ti lọ sí agbègbè náà láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. Àbáyọ̀mí ní kọmíṣánná ti ṣèlérí láti ṣàwárí àwọn ọ̀daràn náà ní kíákíá kí wọ́n lè fi wọ́n jófin. Olúṣẹ̀yẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.